mo ti ṣòwò kọ́nà bá mi fèrè síṣẹ́ mi. Ògúngún ní sọdákùn wá gbé mi sọ mí dálájé. Ògúngún ní sọdákùn wá gbé mi sọ mí dálájé. Ọjà tí mo dá kalẹ̀ kálájé bá mi fowó lò. Mo ti ṣòwò kọ́nà bá mi fèrè síṣẹ́ mi. Ògúngún ní sọdákùn wá gbé mi sọ mí dálájé. Ọjà tí mo dá kalẹ̀ kálájé bá mi. Ẹ káàsán, ẹ kú òwúrọ̀, ẹ kú alẹ́lẹ́ tí ètò yìí bá ti bá yín. Orúkọ mi bíire bí ìdùnnú ni Ayọ̀ Bánkálẹ́ Àdùnní màmá oríkì mi jẹ́. Mo ṣiṣẹ́ fún Ògo Yorùbá Gbòde TV lórí ayélujára. Èmi á máa sọ wípé ọmọ tá a bá bí sí ilẹ̀ Yorùbá òun ni ògo ilẹ̀ Yorùbá. Torí ọmọ ilẹ̀ Yorùbá ló máa gbé ògo Yorùbá jáde. Ìran Yorùbá kì í ṣọ̀lẹ, ìran Yorùbá kì í ṣe òkú. Amọ̀kàn ṣe mú ọ̀kan tí wọ́n fi ń ṣe òkú tó fi ń di èjì tó fi ń di ẹ̀ta. Lẹ́ẹ̀kan sí mo kí n káàbọ̀ sí orí ètò ọrọ̀ ajé. Ní ọjọ́ ajé la máa ń ṣe lórí ìkànnì Ògo Yorùbá Gbòde. Wọ́n ní o ṣáájú lọ́pẹ́ o tòkùrọ̀ lọ́fà o wá débi ọ̀pẹ o gbẹnu sókè ètò fẹ́ bẹ̀rẹ̀ ọ̀pẹ ṣó ṣeé ṣe bẹ́ẹ̀ ń tà ń wí ni wípé o ní láti ṣiṣẹ́ kó o tó lówó lọ́wọ́ ibi tí wọ́n bá yẹ ti ṣe ibẹ̀ ló ti máa ń jẹ. Lórí ètò ọrọ̀ ajé tòní mo wá sí ọ̀dọ̀ àwọn ènìyàn kan tó jẹ́ wípé iṣẹ́ pàtàkì ni wọ́n ń ṣe láàrin ìlú wọ́n sì jẹ́ akópa nínú àwọn èèyàn tó máa ń gbé ọrọ̀ ajé orílẹ̀-èdè lárugẹ. Àwọn wo ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ tá a bá wọnú Bíbélì lọ ó ní ti Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti gbogbo èèyàn tó tẹ̀lé sínú rẹ̀. Àwọn tó ń ta iyẹ̀pẹ̀ àwọn ni mo wá bá lónìí mo ní mo ti wá bá wọn ẹ máa gbọ́ lẹ́nu wọ́n máa ṣàlàyé. First Nigeria ẹ tí wọ́n wá bí ẹjẹ́ àjọṣe. First Nigeria progress forever. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ oníyẹ̀pẹ̀ mo kí yín ẹ ṣeun tí ẹ gbà wá láàyè tẹlifíṣàn Ògo Yorùbá Gbòde láti wá gẹ́gẹ́ bí mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa iyẹ̀pẹ̀ ẹgbẹ́ oníyẹ̀pẹ̀ ẹjọ́ kí ni wọ́n fi iyẹ̀pẹ̀ ṣe gbogbo yín dábìlì òun lápapọ̀. ẹ ṣe ilé ni wọ́n fi iyẹ̀pẹ̀ kọ́ tòun tí ọ̀nà àti títì ní ọ̀pọ̀lọpọ̀ onírúurú ẹ̀ òun ni wọ́n fi ṣe bíríjì tí à ń rìn gẹ́gẹ́ bí a ṣe mọ̀ nínú ara ẹ̀ òun ni Third Bridge tá à ń rìn lórí ẹ̀ yìí nínú ara ẹ̀ òun ni tí wọ́n ń pè ní bíríjì ìpínlẹ̀ tí ń korúkọ ẹ̀ Kata Bridge lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí irú ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀tá adúpẹ́ tòun ti àlàáfíà ẹ̀ lórí wípé gbogbo àtijọ́ tí ọ̀rọ̀ òwò yìí tó ti ṣẹlẹ̀ nínú ayọ̀ ńlá tó ti wípé iṣẹ́ yìí jẹ́ṣẹ́ kan tí ọmọ Yorùbá mú gẹ́gẹ́ bí òkúnkúndùn. Ẹgbẹ́ oníyẹ̀pẹ̀ kí ló dé tí obìnrin ò wá sí láàrin ọkùnrin ni wọ́n pa kí ló dé tóbìnrin ò sí láàrin. ẹ ṣeun adúpẹ́ ìyá wa bá a ti bí ni nìyẹn
ṣùgbọ́n bí ò bá nídìí obìnrin kan kì í jẹ́ kúmọ́lú ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó rí ń tá a mọ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ yìí tó ṣe dùn tó dáa tó tí ògo Yorùbá tó gbé wa dé díẹ̀ tó jẹ́ ohun tá a fi ń ṣọ̀rọ̀ tá a fi ń ṣe ọrọ̀ ajé wa ọ̀pọ̀ tó wà nídìí ẹ̀ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ kí ni àwọn nǹkan náà ó ní wípé obìnrin wà láàrin wa kò ń ṣe ń pé obìnrin kò sí obìnrin wà ṣùgbọ́n nǹkan tó wà níbẹ̀ ó ní wípé láti lọ sóko níbi tá a ti ń kó ọ̀nà yẹn jìn ó dẹ̀ ní bó ṣe rí òru níṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ yìí torí àwọn nǹkan tí ó ní í ṣe tó wà níbàṣe pẹ̀lú iṣẹ́ wa yìí ó ní wípé kì í sóò ṣe iṣẹ́ ojúmọmọ. lẹ́nu kan nítorí wípé iṣẹ́ lílọ mú iyẹ̀pẹ̀ lóko ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà òru náà máa ń lọ mú iyẹ̀pẹ̀ àti wípé ìyàtọ̀ sí yẹn gangan iṣẹ́ agbára èyí tó jẹ́ wípé ó lè fẹ́ ṣe bí ìpalára fún obìnrin láti máa ṣe ṣùgbọ́n tí wọn bá lọ sóko ṣe é ṣàgbà wọn láyè kan máa tà á. nígbà tí a bá lọ sí oko tá a dé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò ní wọ́n ń ṣe supply iṣẹ́ yìí tá a ti mọ̀ torí àwọn náà lórúkọ tiwọn wọ́n ní association àwọn náà ni wọ́n ń tà fún wa lóko báwọn tó wà lóko ṣe wà làwọn tó wà lẹ́kọ̀ọ́ níbi tá a ti ń tajà yìí náà làwọn náà wà ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bíi driver tí à ń lọ kó wá láti oko bẹ́ẹ̀ bá gbà á láyè a ní orúkọ torí ẹgbẹ́ òun ni ẹgbẹ́ wa láti ayébáyé tí àwọn bàbá tí a bá a lọ́wọ́ wọn tí wọ́n ṣe fi lélẹ̀ orúkọ ẹgbẹ́ wọ́n ń pè ní First Nigeria Tipper Lorry and Drivers Association so òun ní ẹgbẹ̀rún ọdún lójú ẹ̀dá bí n tó jìnnì ṣùgbọ́n níwájú Ọlọ́run ó ní bí ọjọ́ kan ni ṣùgbọ́n a dúpẹ́ tó ń tàlàáfíà. ẹ jẹ́ ká lọ wo oríṣiríṣi iyẹ̀pẹ̀ tó wà tá bá ti wá wò tán àwa sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ ṣé. iyẹ̀pẹ̀ wo ni eléyìí máa tóbi. ẹ ṣe ohun tẹ́ ń wò yìí granite táwọn kò pọ̀ gẹ́gẹ́ bí àwọn eléyìí tí wọ́n ṣe ṣe bọ́n tẹ́ ń wò tó wà lọ́wọ́ wa ìbáṣe dúró yìí 3/4 down ohun tó wà lọ́wọ́ wa tá a dì mú eléyìí ni wọ́n pè ní 3/4 down 3/4 down yìí iṣẹ́ wo ni wọ́n fi ń ṣe. ẹ ṣe wọ́n fi ń ṣe dẹ́kìn ilé dẹ́kìn ilé wọ́n fi ń ṣe German floor ilé wọ́n fi ṣe German wọ́n dẹ̀ fi ń ṣe pílà wọ́n fi ń ṣe pílà ilé níṣẹ́ tó ń ṣe pílà àti German floor ilé. iyẹ̀pẹ̀ yìí bó ṣe wá wà yìí torí òkúta yìí bó ṣe wà yìí ó tóbi gbùngbùn báwo lẹ ṣe ń ṣe ṣé ẹ lọ ẹ ń kó àwọn eléyìí ẹ wá fi fọ́ọ̀mù ẹ ní àbí ó ní ibi tẹ́ ti ń gẹ̀tẹ̀. ẹ ṣe ìyá wa bó ṣe wà yìí kwari ni wọ́n ń pe ibi tí wọ́n ti ń ṣe ibi tó ti ń wà tán ti ń wà wá kwari yẹn kẹ̀dẹ̀rẹ́ bá a ṣe mọ̀ ó pín sí ìsọ̀rí orúkọ pọ̀ bẹ̀rẹ̀ bọ̀tí ibi tó ní kálukú bá ti tó bá rìn dòdò ẹ̀dùn máa rí mọ̀. ìyá ní òkúta báyìí ní tó tún kéré sí eléyìí. ìtó tún kéré sí eléyìí kú àwọn ń pè ní àfẹ́. kí ló fi ń ṣe. àfẹ́sì ló fi ń ṣe parapet ilé. ìjà lè rí àfẹ́sì ẹ. àfẹ́sì wà. òkúta ilé yìí ó yàtọ̀ sí 3/4 down àfẹ́sì lélẹ́yìí parapet ilé òun la máa ń lò eléyìí la máa ń lò fún ó yàtọ̀ sí down 3/4 down wẹ́wẹ́ eléyìí parapet ilé la máa ń lò fún so that's why bó ṣe wà ní. ẹ káàbọ̀ padà sórí ètò ọrọ̀ ajé lónìí ọjọ́ ajé gbogbo alamara ajé jẹun ajá gbè wá a máa jèrè lágbára Elédùmarè ọba gbogbo tá a bá ti dáwọ́ wa lé a máa bọ́ sí rere a ṣe àṣeyọrí o mi ò tí kúrò ní ìsọ̀ iyẹ̀pẹ̀ ní ìsọ̀ típà ní abúlé Ẹ̀gbá Àwórì níbi tí wọ́n ti ń ṣe iṣẹ́ ajé takuntakun tí wọ́n ti ń ta iyẹ̀pẹ̀ èmi ní kọ́kọ́ ni mo wà ń bí mo wà níbí pẹ̀lú chairman alága bámbám wọ́n ti wà lórí ìjókòó wọ́n wà pẹ̀lú mi bí bàbá wa ẹ káàbọ̀. ẹkú ẹ̀ lórí èmi ní Alhaji Ahmed Alani Ọláwálé
tí ogun èèyàn mọ̀ sí ẹ̀ta nítọ̀ tí mo jẹ́ alága àti olùdarí ẹgbẹ́ First Nigeria Tipa and Lorry Driver Association gẹ́gẹ́ bí olùdarí ní Lagos State tí ilé ẹgbẹ́ wa fìdí sọlẹ̀ sí Abẹ́òkúta ní Ogun State. ṣùgbọ́n ibi tá ti ń tajà ó jẹ́ ìpínlẹ̀ Èkó tá a mọ̀ sí Lagos State. Bàbá mọ̀ wípé ìgbà tẹ wà ní kékeré ẹ lè ti máa lálà àwọn nǹkan kan pé nǹkan báyìí lẹ fẹ́ ṣe tẹ bá dàgbà ǹjẹ́ tẹ ronú kan yẹ̀pẹ̀ rárá. Ẹ ṣé olóòtú, inú mi dùn sí ìbéèrè tẹ́jú. Lákọ̀ọ́kọ́ náà iṣẹ́ ìyábá lọ́wọ́ àwọn bàbá wa ni iṣẹ́ ká wa mọ́tò wa kó yọyọ wọ́n ń fi àwọn mọ́tò yẹn wọ́n fi ń kó yọyọ ni yọyọ yẹn là ń pè ní òkúta ní Abẹ́òkúta nígbà yẹn. Mo rò pé irú iṣẹ́ iná bí wa sí òun làwọn bàbá wọn fi tọ́ wa àwọn ọ̀bẹ wọn wà lẹ́bí so abáńlé ni irú ẹ̀ làwọn náà dàgbà sí. Ìbéèrè yẹn ó tún pín sí ọ̀nà méjì. Nígbà tí èmi náà tí mo rìnrìn àjò iléèwé tó dé àárín kan ó dàbí pé àwọn òbí tí agbára òkè mọ́ nígbà tí mo ti jáde iléèwé gíga sí kọ́ iṣẹ́ awakọ̀. Ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ lóṣìṣẹ́ tá a bá ń bètò bọ̀ máa sọ àwọn àkọ́. Adara ẹ ṣeun ìyẹn ni wípé ìgbà míì èèyàn rò pé nǹkan báyìí lòun máa ṣe ṣùgbọ́n bó ṣe ń tẹ̀síwájú Elédùmarè á darí èèyàn sí ibi tó wá darí yín sí tó jẹ́ pé ìdí iṣẹ́ àta awakọ̀ ọkọ̀ yọyọ yìí ni ǹjẹ́ ẹ̀yin náà lè sọ pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olóòtú orí mi dùn orí ọpẹ́ la ṣe wà àdúpẹ́ ni pẹ̀lú ọpẹ́ wa ò ní kan ilé wa máa rú ọ̀nà wa máa ráyè lágbára Ọlọ́run wọn ni wọn lè accident gbogbo wa. A rí nǹkan gbé ṣe ń bẹ̀ nítorí pé ní ìgbà tó ní débi iṣẹ́ awakọ̀ tó di kéèmí kankan fúnra mi pé èmi kan fẹ́ máa dá wà ní òpin lákòókò yẹn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo àgbáyé lónìí màá dẹ̀ mọ ohun tí mo ń sọ yìí gbogbo ọ̀rọ̀ ni alága ń sọ lóòótọ́ akéré àwọn kan wà wájú ṣíṣẹ̀ǹtẹ̀ ní ilé ayé ni pé pọ́n méje ààbọ̀ tí òun olóògbé ń pè 15 naira ni wọ́n ń ta ọkọ̀ yọyọ kan fún nígbà tí à ń sọ ìpọ́n méje ààbọ̀ tí ẹ̀yin olóyìnbó náà ń pè 15 naira ni wọ́n ń ta ọkọ̀ yọyọ. Àwọn ìtàn bá wa kó sínú ọkọ̀ ní àwọn mọ́là àwọn agbápọ̀ márùn-ún gbogbo ẹ̀ jẹ́ 25 naira òun náà máa kó sórí mọ́tò ní wa tá a máa gbé wá sí ìlú lásìkò tí ò ṣe ń ra ohun náà rà lásìkò ọ̀gá máa dúpẹ́ ẹ̀mí wá sí wà ṣe. Àwọn òkúta lọ́wọ́ Ọlọ́run. Alhamdulillah. Báwo ní ìpínlẹ̀ Èkó nísìnyí jákèjádò orílẹ̀-èdè a rí wípé oníkàlùkù ló ní ẹgbẹ́ gbogbo iṣẹ́ ló ní ẹgbẹ́ ẹ̀yin tẹ̀ ń wá tìfà yìí ló wà nípínlẹ̀ Èkó yìí tàbí ibi gbogbo. Ǹjẹ́ àwọn tó tiẹ̀ máa ń lọ dá iyẹ̀pẹ̀ tà tó jẹ́ bẹ́ẹ̀ lómi ara iyẹ̀pẹ̀ tán á ní ohun nǹkan tó ń fẹ́ wọ̀n òun bọ́ náà tà fóun kìnnìkan ó ṣe báyìí. Ǹjẹ́ ẹ̀ ń gbé ìgbésẹ̀ lórí àwọn irú àwọn èèyàn tó ń wà bẹ́ẹ̀? Ẹ ṣe rí sẹ́rí ìgbélé ọ̀nà ẹgbẹ́ ṣùgbọ́n níbi tí ẹwà tá a jókòó débi tá a ti ń ṣe ìtàkùrọ̀sọ yìí àwọn àmẹ́ńdà ẹgbẹ́ First Nigeria Tipa and Lorry Driver Association tó bá gbá ti mọ̀ pé ẹgbẹ́ awakọ̀ àwọn tó gbẹgbẹ́ àwọn ní ẹgbẹ́ rẹ̀ ó rò pé àwọn tó ń bá wa rajà kan ti mọ̀ wá tipẹ́tipẹ́ wọ́n ti mọ̀ pé kí ni tí wọ́n bá rà ojúlówó lọ kò sí àmúlùmálà ń bẹ̀ ìwọ̀n bá ó wà lẹ́jẹ̀ wọn ohun tó bá béèrè ló máa rà torí pé ìgbà òjọba ẹlòmíì lè dé kó ní orí náírà márùn-ún fẹ́ ẹlòmíì lè dé kó lórí sílè kan ṣùgbọ́n àárín pé ohun tá a bá tà fún ẹ ó jẹ́ ojúlówó
báàrin yẹn ṣe jẹ́ nìyẹn. àmọ̀ràn ó wà lélẹ̀ fún àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n kàn gbọ́ pé àwọn ọmọ ẹnìkan rí o ó lè wá supply yín o ó lè wá ṣe àmọ̀ràn ó lè fún wọn. Àmọ̀ràn tí mo lè fún wọn màá fẹ́ kí gbogbo èèyàn lásìkò tá a wà ká lajú wálẹ̀ kẹ́dà mọ ibi tó ń lọ owó ti gbogbo owó dùn rí lásìkò tá a wà yìí ká má fèjì yìí ká má fi kù níwọ̀n tó bá ṣiṣẹ́ tó bá làágùn tó fẹ́ kọ́ ilé ẹ wo lásìkò tí mo sọ pé nígbà tẹ́mi di awakọ̀ kọ́ mi di àbọ̀ náà tòkúta àwọn ọ̀gá àwọn tàwọn tó jẹ́ bàbá fún mi níbi iṣẹ́ yìí náà gbogbo àgbáyé ń wò mí ní ń sọ ìyẹn ọmọ láwálé mi bá ń sọ̀rọ̀ wọn á jẹ́rìí sí nǹkan tí mo sọ wọn á dẹ̀ lóògùn pọ́n márùn-ún mo mọ̀ pé owó tí mo dárúkọ ìrora omi inú ọ̀rá méjì so o ò lè lọ ṣiṣẹ́ owó nílùú òyìnbó àbí kó o lọ bì kan àbí kọ́ lọ́hún lànà fún ẹ àbí tó jẹ́ pé ọmọ ẹ ló ṣiṣẹ́ débẹ̀ kó wá tásìkò tó fẹ́ kọ́lé kó má mọ ibi tó ń lọ. So mo rọ àwọn èèyàn wa tí wọ́n kọ́ yé máa dúró lẹ́gbẹ̀gbẹ́ ọ̀nà níṣẹ́ lọ́jà wa dàbí pé mọ́tò èrò àwọn kan àwọn máa ń pè wọ́n ní sọ́lẹ̀ tó bá wọ sọ́lẹ̀ ọlọ́run má jẹ̀ ká rí kíbi máa kò wá kò síbi tó fẹ́ wá sí wọn ò mọrú mọ́tò yẹn wọn ò màsìkò bọ̀ ẹ̀rí ké ìjọba wọn ń pariwo tọ̀tọ̀tọ̀ pé tá a bá fẹ́ wọkọ̀ ẹ jẹ́ ká dé inú gáràjì tí nǹkan kan bá tiẹ̀ wá ṣẹlẹ̀ àbí nǹkan kan ká torí àwọn tí wọ́n máa ń gbàgbé ẹrù sínú ọkọ̀ wọ́n bá gbàgbé ẹrù ẹrí pé tí wọ́n bá wá sí ìdíkọ̀ yẹn wọ́n bá lọ bá àwọn aláṣẹ ìdíkọ̀ yẹn gbàgbọ́ mọ́tò eruku ló wa mọ́tò yẹn ẹnìkan ló wà wọ́n sà ní àwọn ọ̀nà jíjẹ tí wọ́n máa fi ń fẹ́ra débi pé ẹrù yẹn á jáde wọ́n ti gbà tó bá wọnú ìdíkọ̀ tó kàn lọ dúró lójú ọ̀nà ìyẹn ò sí nínú pé ẹnìkan fẹ́ bẹ́ẹ̀ wá nǹkan kan àwọn àṣìṣe wà lóríṣiríṣi lé àwọn tó ń lọ dúró lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ọ̀nà tọ́lọ́ ń pàdé àwọn tọ́lọ́ ń pàdé wọn. ǹjẹ́ tí ẹ lè sọ àdírẹ́sì bíi fún àwọn bóyá níṣẹ́mọ̀ ẹlòmíì ó kàn kò mọ ibi tóun lè wá á máa tún béèrè ni kò mọ ibi tó lè wá yín sí bóyá ẹ lè bá wa sọ ibi tó lè wá yín sí. ohun tó ṣẹlẹ̀ pé abúlé ẹ̀gbá tí èèyàn bá ti gbé abúlé ẹ̀gbá tó bá ti bọ́ọ̀lẹ̀ abúlé ẹ̀gbá ní Àwórì gangan Àwórì tó ti bọ́ọ̀lẹ̀ ó bá ti bọ́ọ̀lẹ̀ l'Áwórì sọ pé òun lọ sí Káròyìn àbí nọ́mbà 22 Arówólò ilẹ̀ méjèèjì yẹn torí ó jára wọn ni ibẹ̀ la wà àwa ń kalẹ̀ níbẹ̀ fún gbogbo àwọn kọ́sítọ́mà wa bó o gbé ẹnìkan bóyá yálà ni bóyá ó gbé ẹ sínú ọkọ̀ bóyá tó tiẹ̀ ń wà gan-an kò tẹ́ ẹ lọ́rùn àǹfààní wà fún ẹ láti wá sí ọ́fíìsì pé ẹni ẹ fún wa jẹ́ ìjọba ń pariwo ká má ṣe mutí ká tó wakọ̀ ẹ rí i pé láyé ìgbà kan àwọn bàbá wa kò ṣe bá wọn wọ́n dúró wá ṣe nǹkan ìjọba ò fà ìgbà gbogbo ẹ̀ ẹ rí i pé gáràjì ń ṣe ẹ lè rọ́lọ́tí láyé ìgbà kan ọlọ́tí oríṣiríṣi ẹ máa rí ìjọba wa ti stop ẹ̀ adẹ̀dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Babájídé Sanwó-Olú bóyá pé nǹkan tí wọ́n ń gbìyànjú àti sọ ni pé bóyá ẹni tó wá bá ẹ tó jẹ́ tipa driver ẹ bóyá ńgbà tẹ̀ ń lọ lọ́nà orí kó ti yó àǹfààní wà fún ẹ láti pè sí orí aago tí wọ́n máa dárúkọ yìí bóyá bá mi dárúkọ aago yẹn. ẹ ṣe aago tí ẹni yẹn lè pèsè kó pé 070 66 06 40 50. ẹ tún máa fi dárúkọ ẹ lẹ́ẹ̀kan sí. 070 66 06 40 50. tó bá ti pe aago yẹn ó sá rìpọ́tù kó rìpọ́tù àsìkò tó wà yẹn tí ò bá jẹ́ ní tó láǹfààní àti ìyẹn ni pé kó fi ẹjọ́ sùn. kó fi ẹjọ́ sùn ìgbésẹ̀ tó ní bọ́ máa wáyé. jẹ́ni mo fẹ́ fi àsìkò irú àwọn tó ń lọ pàdé wọn lójú ọ̀nà ẹlòmíì á máa bu yẹ̀pẹ̀ ní gọ́tà wọ́n á lọ gbọ́ yẹ̀pẹ̀ ní ojú ọ̀dọ̀dà wọ́n á kó sínú àbò wọ́n á dẹ̀ torí kó fẹ́ rọ̀pọ̀ àlọ́ ràṣẹ́ òkú irú ilé bẹ́ẹ̀ àfi sùúrù torí ẹnu àdúrà làwà àgbẹ̀dọ̀ sọ̀rọ̀ wọlé sínú ọgbà kó ra nǹkan tó gbà tí ò ní sí pé kọ́mi nǹkan kan nínú gbogbo ohun tó bá rí irú aago tá a dárúkọ ẹ pè wá síbẹ̀ ó wà available hotline náà ń pè lólédè òyìnbó so èmi ni màá gbé tó o bá ti pè
ẹ ṣeun adúpẹ́ ètò tẹ́ ti sọ̀rọ̀ lórí ẹ̀ òun náà ní ògo Yorùbá gbòde. ògo Yorùbá ni mí, ògo Yorùbá ò dẹ̀ ní wọ̀kùn. èmi Alhaj Alani Ọláwálé, ògo Yorùbá ni mí, ògo Yorùbá ò dẹ̀ ní wọ̀kùn láéláé. ẹ máa wo ògo Yorùbá gbòde lórí YouTube lójoojúmọ́. ògo Yorùbá wà ní wọ̀kùn láéláé. ògo Yorùbá gbòde ń tẹ̀síwájú, a sì wà ní sọ̀típà níbi tí a ti ń ra iyẹ̀pẹ̀ tí wọ́n fi ń kọ́ ilé wa. Pẹ̀lú mi níbi mo ní akọ̀wé tá à ń pè ní sẹ́kítírì ẹgbẹ́ àwọn akóyọyọ. Orúkọ yín bàbá wa? ẹ ṣé mo dúpẹ́ ìyá mi. orúkọ mi ni Ṣóẹ̀tàn Olúgbóyèga. èmi ni secretary First Nigeria Tipper and Lorry Drivers Association Abúlé Ẹ̀gbá branch. Àdúpẹ́. ẹ ṣé. Ǹjẹ́ ẹ lè dárúkọ iye iyẹ̀pẹ̀ tó wà àti ìgbà tí ń lò wọ́n? ẹ ṣé àdúpẹ́ ìyá wa. iyẹ̀pẹ̀ mẹ́ta la ní gẹ́gẹ́ bí aláyé ti dá, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wọ́n ní ohun àfiṣọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. ní iyẹ̀pẹ̀ mẹ́ta tá a ní nǹkan à ń pè ní sharp, ẹ̀kejì setting, ẹlẹ́ẹ̀kẹta ò ní plastering. Plastering yẹn ni wọ́n fi ń mọ. òun ni wọ́n fi ń rẹ́ ilé. ṣùgbọ́n ìyàtọ̀ tó wà nínú mẹ́tẹ̀ẹ̀ta ṣe rí sharp yẹn fún ẹni tó bá fẹ́ ṣe dẹ́kẹ̀ ilé, ó fẹ́ ṣe German floor, concrete job, òun ni nǹkan àkọ́kọ́. lẹ́yìn cement òun ni nǹkan àkọ́kọ́ kí wọ́n tó sọ̀rọ̀ òkúta yẹn ni ti sharp. ṣùgbọ́n setting yẹn ó wà fún àti set block tó tún yàtọ̀ sí sharp àkọ́kọ́ tá a kọ́kọ́ dárúkọ. ìyẹn wọ́n fẹ́ mọ fẹ́ǹsì, wọ́n fẹ́ mọlé, òun ni wọ́n ń lò fún. àtúnrẹ́lòmíì tó tún fi rẹ́lé torí wípé soft Ó rọ̀ lọ́wọ́, ó fẹ́lẹ́ lọ́wọ́. àtúnrẹ́lòmíì tó tún fi rẹ́lé. ṣùgbọ́n tó dùn ún rẹ́lé jù òun ni tó ní gọ́ọ̀mù nínú tá à ń pè ní plaster. irú abẹ́ dẹ́kìn ilé kò sí bẹ́ẹ̀ bá lo setting náà ń sọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ bá fi sábẹ́ dẹ́kìn ilé a máa ṣí, ó dẹ̀ máa ń dà wọ́n bíríkìlà, ó máa ń dà wọ́n láàmú. ṣùgbọ́n tó bá jẹ́ ètò ní gọ́ọ̀mù. ṣùgbọ́n tó bá jẹ́ ètò ní gọ́ọ̀mù, oní gọ́ọ̀mù yẹn bẹ́ẹ̀ bá ṣe lẹ̀ mọ́ ó máa dúró bẹ́ẹ̀ sílẹ̀. ó ní ìyàtọ̀ tó wà nínú setting àti tó jẹ́ plaster lọ́kàn. so gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ó ṣe rí. Yàtọ̀ sí àwọn iyẹ̀pẹ̀ yìí ẹ dárúkọ fi granite hàn wálẹ̀ kan. Kí ni iṣẹ́ granite? ẹ ṣé àdúpẹ́ ìyá wa. ṣe rí ó wúlò ní gbogbo ọ̀nà torí láìsí ohun tá à ń pè ní granite iṣẹ́ ọ̀nà àkànṣe ọ̀nà kò ṣeé ṣe. iṣẹ́ bíríìjì tá à ń wò tá a fi ṣe kátà bíríìjì tá a fi ṣe tọ́ mainland kò lè ṣeé ṣe. Ilé ńkọ́? ilé kíkọ́ ń pa à ń ṣe dẹ́kìn, oní parapet dé, oní foundation dé, àfi ká rí. Phone number mi MTN hotline mi dẹ̀ nìyẹn 08031112770. Ǹjẹ́ èrè wà lórí iyẹ̀pẹ̀? wà lórí iyẹ̀pẹ̀ dáadáa rẹpẹtẹ dáadáa gbò èrè dáadáa wà lórí ẹ̀, obìnrin ṣe ọkùnrin ṣe ọmọdé ṣe èrè wà lórí ẹ̀. àmọ́ ṣe rí ohun téèyàn bá ti rà òun náà ló máa ṣe kíni, òun ló máa tà. Gbogbo ala máa jèrè o. ní àṣẹ. Ògo Yorùbá Gbòde TV ẹ máa wò ó.